tó ní báyìí arákùnrin tí a mọ orúkọ rẹ̀ sí Aliu tí a mọ̀ ní godson Lizzy Anjorin ó ti jáde ó lóun ṣetán láti wá gbìjà Lizzy Anjorin ó lóun ṣetán láti wá kojú àwọn ọmọ kéékèèké èyí tí wọ́n mú orúkọ Lizzy Anjorin bọnu bẹ́ẹ̀ sì ni ó dárúkọ Akeem tó jẹ́ ọkọ single mothers ṣe ló bẹ̀rẹ̀ sí ní bú arákùnrin náà ó ní èébú Lizzy ò tọ́ sí lẹ́nu bó tilẹ̀ jẹ́ wípé Lizzy Anjorin ó ti jáde láti wá sọ fún Aliu wípé kó mọ̀ wá gbèjà òun ó ló ti jù ó ní gbogbo ìgbà tí ó yẹ kó jáde láti wá gbèjà òun ó ní kò jáde ó ní gbogbo ìgbà tí àwọn èèyàn ń bò òun tí wọ́n ń gbé ọmọ ṣépè ó ní kò jáde láti wá gbèjà òun ó lóun mọ ipa tóun kó nínú ayé ọmọkùnrin náà ó lóun mọ owó èyí tóun kó fún un ó ní bó tilẹ̀ jẹ́ wípé òun ò mọ ibi òun ò mara ó lóun ò mọ àwọn tó bí òun ò mọ ìyá láyà rẹ̀ ó lóun ò mẹ́ni kankan nínú ẹbí rẹ̀ ó ní ṣùgbọ́n òun mú òun ràn lọ́wọ́ ó ní àìmọye ọdún òun ló fi sun ọ̀dọ̀ òun àìmọye ọdún òun lòun fi mọ́tò òun tóun fi ń gbé káàkiri gbogbo Èkó ẹ̀yìn tèmi ó ní gbogbo ohun tóun ṣe nínú ayé ọmọkùnrin náà ó ní kò jáde láti wá gbèjà òun ní gbogbo ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fà òun lọ́tùn lósì ó ní ó wá dì sí ó lóun fẹ́ wá gbèjà òun ó nítorí náà òun ò rán níṣẹ́ o kó lọ wá bì kan jókòó sí ó ní kó fi Akeem kalẹ̀ kó mọ̀ bóun bá Akeem wí òun àti Akeem òun ò jọ kojú ara àwọn bẹ́ẹ̀ ni ọmọkùnrin yìí kò gbọ́ ó ní tí Lizzy sọ yìí ó ló sọ sí àpò ara rẹ̀ ni ó ní torí wípé ó ń ṣetán láti kojú Akeem láti bá Akeem jà gidigidi torí pé Akeem kéré sí Lizzy Anjorin ó sì kéré sí èyí tó ń bú Lizzy Anjorin ó ní tó bá yẹ pé Akeem ó súnmọ́ Lizzy ni ó ní ayé Akeem kò bá ti dáa ju bó ṣe wà yìí lọ ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán ó ní tó bá ṣe wípé Akeem ó ń ṣe dáadáa sí Lizzy Anjorin ó ní ìgbésí ayé rẹ̀ kò bá ti yí padà dáadáa àwọn èèyàn ò bá ti mọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin tèmi ó ní tí ò bá ti gbéṣe nínú ayé rẹ̀ ó ní kì í ṣe kékeré ó ní ṣùgbọ́n torí wípé èébú ló ń bú Lizzy àwọn tó ń tì jáde láti wá mọ bú Lizzy Anjorin ó ní wọn ò ràn lọ́wọ́ ó ní nígbà tó ti kọ̀ tó ti lóun ò ní dákẹ́ ó ní àwọn òjò kojú ara wọn ó lóun ò fojú rẹ̀ dánrin ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí òun ti wá ṣetán láti wá mọ kojú àwọn tó bá fẹ́ bá Lizzy jà àwọn tó bá ń jáde tí wọ́n ń bú Lizzy olóhùn ti ṣetán láti wá bá wọn jà ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí wípé eléyìí gbẹnu tán arákùnrin yìí ó ti wá jáde láti wá dá show èyí tí Lizzy Anjorin tó ṣe fún tó ní kó mọ́ gbèjà òun ó fún Lizzy Anjorin lésì bẹ́ẹ̀ sì náà ni ó kojú Akeem èyí tí gbogbo ayé mọ̀ ní ọkọ àwọn single mothers wá jẹ́ ká gbọ́n tí Aliu sọ nínú fídíò yìí gbogbo ní tẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section ire o. Akeem gangan ni wọ́n ń dí pẹ̀lú tí wọ́n fi ń gbé kọlu Lizzy èmi fún ẹ ní wọ́nì ni o. ni mo ṣẹ̀ta ló ń bínú ẹ̀mí mímọ́ lù wọ́n pa kí ló dé ẹ dákun ta lánàá ta lára ń ro ṣé bẹ́ẹ̀ èmi ni mò ń wá crowd èmi mò ń wá attention ẹ fi mi lẹ̀ ó ṣe wá kàn yín ṣùgbọ́n mi mọ̀ pé inú mi Ọlọ́run rí attention wo lókùn tí mò ń wá ní bí mo ṣe wà yìí àwọn tó mọ̀ mí ní ìkéré nínú ayé ṣáàdì wá kéré ni so ẹ má dá sí tí Lizzy bá sọ nǹkan kan ẹ jẹ́ kí wọ́n sọ báwọn ṣe lè báyàn wí ni wọ́n ṣe báyàn wí yẹn kò dùn èmi love Lizzy lánìtàn nítorí mi mọ́mọ́ ṣe ń dáyàn mi mọ́mọ́ ṣe ń bìtìrì èèyàn mi mọ́mọ́ ṣe ń ṣàìdá sí èèyàn tí n bá rí pé èèyàn nífẹ̀ẹ́ mi lánìtàn lónìí máa lóyà sí ni tí ó dẹ̀ yẹ Lizzy nífẹ̀ẹ́ mi tán ni ṣé ń wá èmi ni ẹ wá ní nǹkan tó sọ yẹn Lizzy báwọn ṣe mọ́mọ́ ṣe ń kọ́ àtẹ̀ṣe èèyàn tó something nìyẹn pé wọ́n sọ pé mi ti jáde máa gbìjà wọn lórí ọ̀rọ̀ Akeem tipẹ́tipẹ́ kò kí n ṣe pé wọ́n bú mi mo dẹ̀ jẹ́ kó yé wọn pé kò tí ì late ó lè pẹ́ ni kò late kákí mo ṣe mẹ́dọ̀ kákí mo ṣe jẹ́jẹ́
ìdí ni wípé àwọn tí wọ́n ń lo Akeem ká ní wípé Akeem súnmọ́ Lizzy ní bóyá kò bá dáa fún Akeem tó bá Akeem love Lizzy Akeem like Lizzy but torí ìwà ìbàjẹ́ tí wọ́n ti tì lò fún Lizzy kò jẹ́ kó lè mọ bó ṣe lè súnmọ́ Lizzy kálá Akeem yíwé ẹ̀ padà ni tó ba ojú everybody jẹ́ pé tó ní ẹ fi mí sílẹ̀ jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ mi ṣe rán mi. I'm telling you, Akeem wà nínú àwọn tí wọ́n máa kà pé ó wà lọ́wọ́ ẹni yẹn. Akeem máa wọ Nàìjíríà bó ṣe wù ni. Akeem ìwọ gangan mọ̀ pé o nífẹ̀ẹ́ Lizzy. Deep down inside you know. But they are just using you because they know you love Lizzy, but they don't want you to close to her. That's why they are using you against her. Kíyàn tó máa pè yàn lákọ̀ọ́kẹ́ mi, apology tó ṣe ní last December. It takes someone that loves someone to do that. Akeem, wọ́n ti rí pé tó bá súnmọ́ Lizzy ìgbésí ayé ẹ̀ máa dùn gbọ́gbọ́n máa kàn sí. O ní wọ́n ṣe ń jẹ́ kó wọ́n ṣe ń lò against Lizzy. Tó bá jọ ọmọ ọgbọ́n lọ gbọ́rọ̀ tí mo sọ yìí kó gbé yẹ̀wò. Kémi tó wá fún yàn tán finally torí pé wọ́n bá rí pé mi ì dá sí anything bí tí wọ́n sọ. Mi kì í dá sí tí ó bá kàn mí. But mo rí pé o wá fún oúnjẹ àti jẹ àti mu wọn which is deadly. That's why I come. That's why I come in. Ìwọ náà lọ gbé tí mo sọ ìwọ. Kó tó di woro sí woro mo fẹ́ kó kọ́kọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ mi. Ìkàkọ́ ló máa rojọ́ ìkàkọ́ ló máa dá. O lè máa bí wọn fín. O lè máa rẹ́ni tí Ọlọ́run ti ṣe dáadáa. Ẹni tó jẹ́ pé ń wá ti jẹ àti mu ẹ̀ tí Ọlọ́run tó dẹ̀ ti ń build the brand for years. Tó dẹ̀ jẹ́ tó nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn tẹ́mi náà nífẹ̀ẹ́ sí. Kí wá máa wò ẹ̀ràn. So why am I here? Kí wá ní loyalty orí burúkú tí mo sọ pé mò ń ṣe? No. Lọ gbé ìyẹ̀wò tó bá súnmọ́ kẹ̀kẹ́ sígbà tó súnmọ́. Gbé ìyẹ̀wò ìgbà tó bá ṣe dáadáa sákẹ̀kẹ́ tó bá ń response sí dáadáa sígbà tí ò ṣe dáadáa sí. Akeem, àánú ẹ̀ ló ṣe mí torí ò bá ga jù báyìí lọ nínú ayé. Má jẹ́ kí wọ́n lú ẹ̀ fún lòkulò rántí pé ṣé inú títí ẹ dùn bí wọ́n ṣe ń gbé mọ́mí ẹ̀yẹn ni. But Lizzy Anjorin have no choice because nǹkan tó ń ṣe fún wọn wọ́n wò pé ó kéré sáwọn ọ̀rẹ́ kò yẹ kó jẹ́rú ẹ̀. Àwọn náà ṣe lọ fún ẹ tó jẹ́gbẹ́ wọn. Wọ́n mọ̀ pé má máa dùn ẹ gan, ó ń dùn ẹ gan because ó kì í fi ìyá ẹ̀ ṣeré, ó ń dùn ẹ gan. Ṣé kò wá yẹ kó wá solution sí? Àwọn gbéyà títí wọn pamọ́. Wọ́n ń jẹ́ kí ìwọ máa fi mọ́mì títí ẹ ṣe bó ṣe fi wọ́n ṣe online. Lórí èlò owó tó máa tán, Akeem kó 1 million fún ẹ lónìí. 1 million láàrin ọjọ́ mélòó ní Nàìjíríà yìí láàrin ọ̀sẹ̀ kan ó lè má sí lọ́wọ́ ẹ̀. Ká tó sọ pé ibi tó wà yẹn. If you want to talk about someone, be neutral. Àṣírí lèmi wá bẹ fún ẹ o. Ṣé ẹ̀dẹ̀ rí àmẹ̀bọ̀ yẹn tó wà lọ́ndà àmẹ̀bọ̀ yẹn? Ẹ tó máa ń sọ voice yẹn. Ẹ sọ fún un pé a ṣiṣẹ́ tó pọ̀ o. Ó máa kọ́kọ́ lọ àrò ó máa dé o. Ẹni bá wa sọ̀rọ̀ yìí o. A ní sẹ́ǹsì tó gbóná ni o. A dẹ̀ máa bá mi sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé kó rí àdá kan kó fi stop mi kí àní mo ní kó já kó lẹ́yìn Lizzy sẹ́. Ìwọ ló kù pẹ̀lú ẹ̀sẹ̀ mo ní ẹ tó dẹ́kun pẹ̀lú Lizzy pọ̀. Ẹ kàn wò mí tó bí a sọ pé mo ní face lẹ́ṣẹ̀ wò mí pé mi nìkan ni mo kù. Èrò pọ̀ lẹ́yìn Lizzy. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Èrò pọ̀ lẹ́yìn ẹ̀. Kí ló dé tí wàá máa sọ bẹ́ẹ̀ sí bí ìgbà tó yẹ kó rí mi kó ya aṣọ mọ́ mi lọ́rùn pé mo ní kó àbí kó dọ̀ dẹ̀ nínú ibìkan kí n má lè bá máa sọ̀rọ̀ anything pertaining Lizzy. Kí ló dé ẹni tó bá ṣe dáadáa fún ni ẹ jẹ́ awo bí kà bá ṣe á sọ. Ẹ bá ṣe kà á sọ. Kí ló dé táyé yìí bitter tó báyìí. Fíìmù mi jáde, Mrs Benson jáde, ẹ bá mi polówó ẹ̀. Ọbáwùmí jáde, ẹ bá mi gbé o. Lẹ́yìn àwọn tó nífẹ̀ẹ́ mi nìkan, àwọn tó jẹ́ èèyàn dáadáa nìkan nínú yín ló gbé. But torí pé ibi tí Lizzy sọ pé Aliu má dá sọ́wọ́ èmi àti Akeem, ó bá mi dá sí látijọ́ ẹ̀, ó gbìjà mi látijọ́ ẹ̀, òun wá tension ní kinní kan, ìyẹn lẹ bẹ̀rẹ̀ sí ní gbé. Mrs Benson jáde, ẹ repost ẹ̀. Ọlọ́run dẹ́ta. Ọbáwùmí jáde, ẹ bá mi repost ẹ̀. Kí ló tẹ́ repost ẹ̀? Tó bá jẹ́ pé ẹ like mi, tó bá jẹ́ pé kò kì í ṣe pé bí kẹ́ẹ̀tì ẹ̀ má ní èèyàn kankan pẹ̀lú Lizzy lẹ̀ ń wá ní gbogbo ọjọ́ ayé. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé ìta ìgbé ẹ̀ náà lẹ́ máa gbé dáadáa tí mò ń ṣe náà. Kí ló dé tó bá jẹ́ ìwọ yìí tó wà ní ọ̀dà àmẹ̀bọ̀ yìí ló nífẹ̀ẹ́ mi lánìí tán bí Lizzy ṣe nífẹ̀ẹ́ mi tẹ́bi náà sì nífẹ̀ẹ́ rẹ̀ padà mí ní dọ̀. Ìyẹn ní kẹ́ má fòun tọrọ bá mi ó ṣe wá di dandan. A kì í dákẹ́ kù náà o. Ìyẹn lẹ wá ń gbé káàkiri. Ókè kó lè bá máa mórí fọ́ mi. Kí ni bá máa sọ pé kí ló mú Lizzy tó máa lọ máa sọ báyìí? Kí ló ṣe Lizzy tó máa lọ máa ṣe báyìí? I will not do that. But because Ọlọ́run ṣe dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí Lizzy ṣe mọ bí wọ́n ṣe ń kọ́ attention èèyàn to something ló ṣe ṣe yẹn. So far tó jẹ́ pé tèmi náà bá rí nǹkan tí mo kọ́ attention wọn sí wọ́n máa gbọ́. Wọ́n dẹ̀ jù mí lọ. Bẹ́ẹ̀ ni ó jù mí lọ. In tí àgbàlagbà bá rí lórí ìjókòó
tọmọdé bá gun ládà kò lè rí ó jù mí lọ bóun ṣe lè kọ́ attention tí máa fi gbọ́ ló ṣe kọ́ ẹ̀ yẹn ìyẹn ò ní kémi wá bọ́ sọ̀rọ̀ line kémi náà wá kọ́ attention wèrè kò dẹ̀ sí nínú gbogbo tí wọ́n sọ yẹn náà wọ́n kàn wò pé Aliu ó dẹ̀ wo bí Akeem ń ṣe fún mi fẹ́ni tó bá jọ́ lọ́gbọ́n nínú yín ẹni tó bá jó lóye nínú yín ẹ lọ máa kọ́ tẹ̀ ẹ lọ máa kílìkẹ̀ kó lè yé yín bọ̀ kí ló dé tó jẹ́ pé ẹ̀fẹ̀ rẹ́ nìkankan ẹjọ́ ẹni tó lọ́n bá ti dá kó lè kú ikú Akeem gangan ni wọ́n ń dí pẹ̀lú tí wọ́n fi ń gbé kọlu Lizzy èmi fún ẹ ní wọ́nì ni o